gbogbo everybody mọ̀ ní Ìgbòho Òòṣà Yorùbá ambassador Judiciary aláìlúwà welcome me sí ààfin Ọ̀dẹ́mọ ti ìlú Ìṣàrà. Ìlú Ìṣàrà nínú àwọn ẹmọ mẹ́tàlélọ́gbọ̀n tó ti wà láti ìṣẹ̀lẹ̀ ayé òun ni Ọ̀dẹ́mọ wà. Ọ̀dẹ́mọ pé tí wọ́n bá ń sọ̀rọ̀ Ọ̀dẹ́mọ wọn kì í ṣe ọba tí a lè fọwọ́rọ́ sẹ́yìn, ọba tó ti wà láti ìgbà tó ti pẹ́ ọtí wà ní first class ní wọn lẹ́sìn wà bẹ́ẹ̀ títí di àsìkò yìí. Ọba tó dẹ̀ jẹ́ pé tá a bá ń sọ̀rọ̀ Yorùbá pẹ̀lú tó ń jẹ́ ìṣẹ̀ṣe tí wọ́n mú ní ọ̀kúnkúndùn gidi ni wọ́n. Nígbà tí wọ́n gbọ́ pé ẹlẹ́ẹ̀bọ̀ wọn kì í sábà wà aráàlú ní àárín ọ̀sẹ̀, wọ́n ní àwọn àdúgbò lè lọ́lọ́wọ́ bísà àti gbàtọ̀ fún kábíyèsí làwọn ṣe ṣe fún sa. Ìyá ń sọ̀rọ̀ fún ìyẹn sọ̀rọ̀. So ní apá ọdún kábíyèsí bí wọn láti rí former local government chairman wa ní Sàbídàpọ̀ Ọdúnsì. Àwọn ni senior special assistant on GTC and community advisor, senior special advisor on GTC and community matters fún Ọ̀dẹ́mọ. Èmi ni chief of staff fún Ọ̀dẹ́mọ ìgbà àgbàdo ní sísá. Ní ẹ̀yìn wá ń bẹ̀yẹ ni Alhaji Lamani Ọbájẹ́yìn, àwọn ni supervisor àwọn Ìṣàrà security task force wà. Nígbà tí bàbá ti dé sórí oyè láti ọdún tó kọjá, ìgbésẹ̀ tó kọ́kọ́ gbé ní àdúgbò ìlú gbàyíká yìí pé a ti máa mú ọ̀rọ̀ ààbò lọ́kùnkúndùn. Ìyẹn ló dì sí pé wọ́n wá kó gbogbo àwọn security agencies wa ọkùnrin ọjọ́ local vigilante OPC Àgbẹ̀kọ̀yà Hunters Association, so àwọn ọkùnrin ọjọ́ form ISTF Ìṣàrà Security Task Force. Láti ìgbà náà bàbá rẹ̀ ti dúró tí wọ́n ń ṣe oríṣiríṣi nǹkan fún wa. Bàbá rí ìtàmì ẹ̀tẹ́ wọlé rẹ̀ yí lọ́ọ̀sì kan ẹsẹ̀ tó kọjá, bàbá ṣe ìgbé lọ́ọ̀sì yẹn fún wọn pé láti lè máa jẹ́ kí wọ́n lè máa ṣiṣẹ́ combat and stretch that ó kò dispose wa sí ẹni attack. So because of that, gbogbo issue of the wine pẹ̀lú ẹgbẹ́ tí ọlọ́ṣẹ́ gbé kalẹ̀ yìí ìlú ẹ̀kọ́ ọ̀làjú àdúró láti lè make sure pé gbogbo support ẹ̀ bá need àwọn afún yín. Kábíyèsí o. So ọkùnrin nìkan sì gbà ní àlejò méjì wọn fẹ́ ní ìtàwọn ìròyìn kú àwọn wà nípàdé wọn sì lè lọ ní ìdúsí wọn. So ẹ káàbọ̀ sí àríwá ṣe ẹ má bínú aṣojú ìkẹyìn náà because wọ́n ti wà ń bí látàárọ̀ wọ́n ti ń dúró dé, so aṣojú ti ló dìde pé ti wà ní látàárọ̀ àti lọ́dọ̀ àwọn yìí ẹ ṣe gan ẹkú ìfaradà ẹkú ìtọ́jú Ìgbòho ṣá ẹ ṣe. Ẹ ṣe sọ̀rọ̀ lórí wẹ́ orúkọ tèmi ni àjọjú ọba ló ti lóbìnrin gbé àjọjú ọba àmì ṣọ̀pọ̀kọ̀ inú ìlú púpọ̀ pẹ̀lú ìwà tí olóyè wa inú mi dẹ̀ tó pẹ̀lú àpọ́nlé kábíyèsí náà wọ́n fún mi wọ́n fún wa wípé a jẹ́ kí àwọn gbà wọ́n lọ́wọ́ lẹ́sẹ̀ torí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ mọ́ndé ni mo ṣe ń sọ kábíyèsí ní kábíyèsí bá Àbújá wọ́n á sọ fún wọn kábíyèsí nǹkan báyìí báyìí sọ̀rọ̀ security ní àbí nǹkan ọ̀mí bóyá àti láti nǹkan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àti sọ̀rọ̀ security ní ìgbésà tó tẹ́lẹ̀ mọ̀ lọ́rọ̀ security wọ́n lókè ìṣòro bí jẹ ìbíṣà ìṣe ìgbà ẹ̀mí fi gbèsè bí ẹ̀kọ́ ti mú lẹ́tà yẹn síwájú fún wọn ẹ̀rí wọ́n sọ pé lára àwọn ọmọ ìlú ẹ̀kọ́ wà níbi wọ́n tó bá sọ bá dáná ìṣe fi sí ẹ̀mí lè má ṣàlàyé wọn sọ lẹ́tà àbọ̀ lẹ́tà because wọ́n pé nǹkan yẹn surprise wọn ìwà ìlú jẹ́ gíìmù ìdìmú wọn kì í bèrè déètì bá gbé aláìka bí
àlẹ́kà ló déètì ilẹ̀ ẹ̀kọ́ ẹ̀mí tẹ́yìn sọ pé bóyá ká on the third wọ́n máa lọ sí Èkìtì ni wọ́n wá ṣe ti ọ̀dọ̀ wa ń bí àlẹ́kà ló wà lọ́wọ́ pé 26 ni o masari kò kábíyèsí 26 ọ̀nà wọn lọ pé 26 wọn àbọ̀lẹ̀ bí ìkẹ́ for 11 òkúrọ̀ kó tó dáhùn sábà ráyè dúró sí oní ẹ̀jẹ̀ kí n sọ ọ̀pọ̀lọpọ̀ wájú àtọ́lọ́run kọ́nà ṣe ń ṣiṣẹ́ láti lè dàgbò tó bá jẹ́ 11 for 11 kò lóyìn náà padà for 11 no wọn ni wọn á bèèrè láti jókòó pọ̀ tó wá dùn wọ́n mi wípé ìgbàgbọ́ wọn ti máa ìfọ̀nù pé táìmẹ̀ ti lọ bí sáfà wọn ó gbọ́n wípé olóyè fúnra wọn náà wọn kú bá kábíyèsí sọ̀rọ̀ kábíyèsí tó kábíyèsí ẹ má bínú pé àgbà àsìkò díẹ̀ àgbà àsìkò yín díẹ̀ ìdí ìkọyìn ọ̀fìtì aláta wọ́n dẹ̀ ṣe ń bọ̀ tí mi lọ wẹ́kọ̀ mọ́ǹtà ni mò ń sọ wípé wọ́n jẹ́ kí àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ kọ́kọ́ ìlú ìsà ìlú ìfọ̀rọ̀ ẹ̀yìn yọrí sí kábíyèsí náà á jẹ́ bí àbọ̀rọ̀ mi nìyẹn kábíyèsí. kábíyèsí wa wọ́n ní bẹ́ẹ̀ lórí àyíkọ́ pẹ́pẹ́ ọba tó fi síbẹ̀ kò ní gbé kò mẹ́ lọ fún ọlọ́run ọba tó ní kí a kúrò ní gbàdẹ̀ láyọ̀ bàbá ilé láyọ̀ bàbá yìí ní ìfìyìnlẹ̀ bàbá mi ní yóò kú kan àdúrà kan sí lẹ́nu ọmọ sí bàbá yìí pé ọlọ́jẹ́ rí pẹ́ ọlọ́run ọba tó gbágbára fún kò ní gbà lọ́wọ́ láéláé àdúpẹ́ fún bàbá Bọ́lá Ahmed Tinubu tí ọlọ́run fi sí agbára gbogbo Nàìjíríà lélẹ̀ ọlọ́mọ pàwọn rárá ìjọba ẹlẹ́ẹ̀kejì tí ń bọ̀ ọlọ́run fún wọn nírọ̀rùn ọlọ́run kan jà wọn bọ́ ọlọ́run fún wọn jẹ́ gbogbo àwọn táwọn wípé orí ọ̀fẹ́ tí wọn mo sì rí bàbá mi lélẹ̀ bí ọba jẹ́ excellent máa sì wà lẹ́yìn náà àdúpẹ́ fún gọ́ọ̀nà wa gọ́ọ̀nà Dàpọ̀ Abíọ́dún nígbà tí mo wà ní excellent tí gbogbo ẹlẹ́ wọn ni mo fẹ́ sùkú ìyá rẹ̀ gbogbo ẹ̀mí méjì ní fídọ̀ ní mo ní gọ́ọ̀nà máa pè gọ́ọ̀nà ẹgbẹ́rẹ́sì ní Sunday kí ló fẹ́ ìyá mi kú láti gé nígbà báyìí ó lè ti wà nínú mọ́ọ̀lù mo fẹ́ lọ sí gómìnà tó fẹ́ ní mo ní tó mo fẹ́ ní ẹ̀rọ ẹ̀lọ́dà tòmílọ́lá ìdàpọ̀ fún rẹ̀ mo ti pè dọ́kìdì wáyé ẹ̀ṣẹ̀ ní ọlọ́run bá wọn ń gbìjà yẹn àfa sọ̀rọ̀ òjò ó ní sẹ́yìn bọ́lọ̀ jẹ́rìí ọ̀gá mi lọ́wọ́ gbé mi nígbà tí mo fẹ́ wá ní gómìnà nígbà tí mo wà lẹ́kẹ́ rẹ̀ wọ́n gbé wọn gọ́mẹ́ntà ní kódẹ́ yọba wọ́n fẹ́ pé gómìnà máa ní màá sẹ́ nọ́mbà kẹsẹ̀ ẹ̀sìn màá sẹ́ nọ́mbà ẹ̀sìn mi kẹsẹ̀ mo pè lẹ́sẹ̀kẹsẹ̀ mo ṣe pọ̀ ní ẹ̀rẹ́gbẹ̀ bí yẹn wọ́n ní ìgbò wọn ní sà ẹ̀yà máa wọ̀ àwọn ọmọ gbé mi wọn lórí lọ́ba gómìnà nígbà tó gbé ojú lé kẹtẹ́ níbo di wà ní kiri ẹ̀mí di ní wọ́n á gbé mi lọ́ba gómìnà tí Buhari ń wá mi nígbà yẹn tí mo wà nínú lágbà yẹn gómìnà ìwọ òbẹ̀rẹ̀ àwọn ìyẹn àgbẹ̀ wa pẹ̀lú owó tó dáa nígbà máa fẹ́ lọ sọ̀kú mọ́ mi gómìnà fún mi ní màálù 20 ó tún wá fún mi ní bákọ̀ ó tún wá sọ fún President Bola Ahmed Tinubu pé ìbò máa lọ sọ̀kú ìyá ẹ̀ ní next week àwọn DSS pẹ̀lú gbọdọ̀ ọlọ́pàá wọn gbọdọ̀ fi tẹ́ka sọmọ yẹn ọmọ wa lọmọ yẹn ọmọ yẹn ní oníṣẹ́ ní bẹ̀bẹ̀ káfílẹ̀ kẹsí jọba ẹ̀ mí pẹ̀lú ìbádùn sẹ́ni pé ọ̀rọ̀ mi ń kẹ́ lè mọ̀ pé gómìnà ní nílàpọ̀ ká lẹ̀ pọ̀ gà ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ fún wọn ọlọ́run bá tó fún wọn lágbára tán fi ń sọ̀kalẹ̀ pọ̀ lórí ọdún mẹ́jọ yẹn tí ìlú ń túbà tí ń túṣẹ́ kò ní bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ bàtán bá dépò sẹ́nitọ̀ náà ọba tó ní mí yóò bá mi fi pọ́n wọlé jù yóò tó fi pọ́n wọlé jù gómìnà yìí lọ yóò ṣe kí nìyẹn lẹ́yìn náà mo kí gbogbo àwọn kábíyèsí wa lóògùn state bàbá wa Láké Àwùjalẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Àtàkárìbò bàbá dáadáa mo ti mí ti bàbá rí èmi àti Andro nígbà tí wàhálà rẹ̀ kan ṣẹlẹ̀ bàbá náà gbọ́mọ̀ mi fún mi bí mo ṣe débẹ̀ bá ní sọ́ọ̀nì mo ní kábíyèsí bàbá mi Àkárìbò lọ yanjú ọ̀rọ̀ yẹn ọlọ́dẹ fún mi ṣe ọ̀rọ̀ yẹn mo kábíyèsí mo tún fún mi pé mo kọ́ lóní ẹjọ́ ọ̀rọ̀ yẹn kọlọ́jẹ́ mi ogun dáadáa kọlọ́jẹ́ mi ogun dáadáa so mo wá sí àti bí jọ́mìlì kan mo ti kọ́ lẹ́tà sí kábíyèsí wọn náà sọ fún wọn kọ́ lẹ́tà yẹn dáadáa pé wọ́n tún kọ́ ẹ wá àwọn aládé bàbá bá náà ẹ bá ń pè bàbá bá tí lẹ́tà yẹn lè mọ pẹ́ orí àwọn mọ́tò kọ́ lẹ́tà yẹn pé ẹ bá ń sọ fún bàbá pàṣẹ wá pé bàbá mi ní ẹbí bàbá mo fẹ́ wá launch security web ní Ògùn State 26 kí n tẹ̀ tó mọ gba bí program yẹn lọ mo kọ́kọ́ fẹ́ wá kí bàbá kí n ṣe kábíyèsí sáàfin kí n tẹ̀ ní support fún àwọn ọmọ tá a fẹ́ lò ní láti lè bá mi fún wọn ní support full support
kálàfíà wà nínú là wà áfà bílù wa bá wà lálàáfíà yóò sì pé fúlàní kan jí wa gbé ẹ̀ẹ́dì kidnapper kì í kíyàn mọ́lẹ́bí kan fúlàní òfin màálù jẹ́ko kálukú lọ́lọ́ ẹ̀ kí ni tí wàá pẹ̀lú kí ni but àlewà nù mí wa káwọn bàbá tó ń lóko tó ń lodò kọ́mọ́ lè jáde lé kọ́mọ́ lè lọ ẹfẹ́ fi fi pa wá ní oko náà ti mú oúnjẹ wá kọ́mọ́ tó wá dá kọ́mọ́ tán kẹfì wọ́n lù bàjẹ́ ní ìtì ẹ̀kú níbẹ̀ there was a time nígbà tí mo kọ́ ń ṣe Yorùbá nìsan yẹn tí mo bẹ̀rẹ̀ sọ́rọ́ gbogbo Yorùbá nìsan yẹn wọ́n ní wọ́n pa àwọn ọba akẹ́nẹ́sà ìdìbò àmẹ́ ẹ̀ wọ́n pokù jẹ́ jí àwọn èèyàn gbé ń bẹ̀ wọ́n á ti gómìnà sọ pé tá a bá rí èèyàn bíi Sunday Igboho tó bá lè rẹ̀ wá lọ aláàkíní gbẹmọgbọmọ wáyé gbogbo bí ìyá yìí ó ti ń pọ̀ jù so mo wá ìmídẹ̀ sí bí ẹ̀nà ni mo wá wà ní bí wọ́n fọjú sókè ó pẹ̀sì pátọ́ náà bẹ́ẹ̀ lágbọ́jà pé wáyé ìdí kan gbẹ́gbẹ́rẹ́ gómìnà ní ìwò wẹ́ èmi ò pé Sunday ọwá mo ní ti bá rí ẹ̀bí Sunday tó lè ràn mí lọ́wọ́ Sunday rẹ̀ ọmọ Yorùbá ní ọmọ Olúwa ní ó nílò láti wà náà ó dẹ̀ wá so kí lè fẹ́ sí fún mi ìgbà tí mo rí lùsì yẹn nómìnà gómìnà dáadáa lélẹ̀ gómìnà dáadáa Dàpọ̀ Abíọ́dún ọlọ́mọdé so ìdí nì tí mo wá fi wá sálámọ̀ sí ibi prógámù ìlànà lọ lábẹ́kúta ń sìn bọ̀ mo gbọ́dọ̀ sálámọ̀ sí bàbá mi láàfin ìṣe kábíyèsí ilẹ̀ jẹ́kẹ̀ mọ̀ wípé a ń lè rọwọ́ yín gidigidi lórí ẹ̀sìn. Mo fẹ́ ká wọlé sí àfihàn gbogbo ìgbà tó wọ́n fi sára yín ìyára yín ní kó bẹ̀ ẹ̀mí yóò sì kún dáadáa. So ìdí nìyí mo ní àdó pé mo ṣe ń sọ̀rọ̀ ẹ lọ́wọ́ ìjọba wọlé ó mórí mi gbágẹ́ bàbà. Ẹ̀gbọ́n tí ẹ bá ń sọ̀rọ̀ tí ẹ bá tún wá rí olólùfẹ́ yẹn mo fẹ́ mẹ́nu lé ọ̀rọ̀ gómìnà Dàpọ̀ pé ọ̀nẹ́rẹ́bù pí lọ́wọ́ gbé mi wọ́n kẹ́ wọlé àyàmíjà ìpẹ́wọ́ lọ́rùn ẹ̀ ní parí láíláí gbogbo bí tẹ́ ń lọ tí mo ń bẹ lọ́rùn tó yí ọ yé èyàn àtẹ̀yìn àtọ́lọ́run tó ní wá ló bá ń gbé ilé bẹ́ẹ̀ ìyára yóò lè tán láíláí ìyára iyì tí Ọlọ́run gbé fún gómìnà Dàpọ̀ tẹ́ fi close tẹ́ fi fẹ́ràn rẹ tó báyìí Ọlọ́run tó ní mi yóò gbé ẹ̀ sí kò tó ju bẹ́ẹ̀ àwọn tí ọmọ bẹ́ẹ̀ náà sì wò ní dalẹ̀ láíláí ẹ̀ sì kù lẹ́bi ẹ̀ ní tẹ́ láíláí ẹ̀ ní tí ẹ̀tọ́ bá ní kẹ́ ẹ tẹ́ ọmọ àtẹ́ ẹ̀tọ́ bá ní kẹ́ ẹ tí ọmọ àti àtẹ̀yìn àti gọ́ọ̀nà àtẹ́sẹ̀jì àti gbogbo àwọn kábínẹ̀ tó ń tẹ̀lé gọ́ọ̀nà tó jẹ́ pé tìfẹ́tìfẹ́ lẹ fi bá mi lò láti pàtó yóò ń lé tẹ́lifọ̀dì ò lè tún ọ bẹ́ẹ̀ kí n rí àwọn gómìnà kan wá ní kọ́lọ́pù mi wá afúnmi nìkan adíkè fọkàn mi balẹ̀ tí president Bola Ahmed Tinubu bá ti débẹ̀ yóò bá ní àwọn ọmọ kẹta máa ṣe àwọn dájú padà wá lé kí n fọkàn mi balẹ̀ màá gómìnà fọkàn mi balẹ̀ sọ́dẹ̀ sẹ́ bí ìmọ̀ àpè ẹ̀ wọ́n á gbé wá fún mi àtúgbọ̀nù gómìnà ọ̀sẹ̀ bọ́dẹ́lì àtúgbòwò kankan alọ́ padà sí Kótónú wọn pa àwọn ìgbòtò èmi tí ń bọ̀dọ̀ gómìnà ọmọdé mo wárí Ọlọ́run jọ bàjẹ́ fún yín láéláé ẹ̀ní parẹ́ ẹ̀ní tí ẹ̀ní tẹ́ àbáríkà àwọn bàbá mi tó jókòó yìí àbáríkà àwọn bàbá rà dá yìí Ọlọ́run ní jẹ́ jábọ́ gbogbo èrò ń gbà yín àtàṣe yìí tí àṣà tí àwọn bàbá yìí ń pàṣẹ pé kí náà fẹ́ kẹ́ dé Ọlọ́run ní kẹ́ dé bẹ̀rẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ̀ní jábọ́ láéláé gbogbo olú Ògùn state pátápátá kò ní ìdìbò bandits àlàáfíà ààbò tó péye Ọlọ́run jogó fàmìlì àwọn tó láyé máa ọ̀rọ̀ àwọn tó tó péye àwọn tó láyé máa jogó ẹ̀kọ́ wa ni gbogbo àwọn tó bá lọ pé àwọn jẹ́ ara àtàrà nílé tó láwọn fẹ́ mọ gbogbo tiwa ní òlú yìí lọ́sẹ̀ fún wọn ní àwọn onídé kọ́kẹ́ àwọn bàbá wọ́ balẹ̀ àwọn onídé kọ́kẹ́ àwọn bàbá wọ́ balẹ̀ àwọn onídé kọ́kẹ́ àwọn ìyá wọ́ balẹ̀ Ọlọ́run dànù àwọn ọba tó ní yọ pa wọn rẹ mo fẹ́ kábíyèsí kábíyèsí mo kí ọ̀la ọ̀nà pé ẹlẹ́ka fọlá fẹ́mi sọ̀rọ̀ àtọ̀ sí bẹ̀rẹ̀ mo kí alẹ́ lọ ọ̀nà fàlejò lókè sàlejò náà ọmọ ìlú wa kì í lágbára Ọlọ́run lẹ́yìn wọ́n ṣe bá sílé àti lọ́dọ̀ wọ́n sì lé láti lọ́dọ̀ wẹ́n ṣé lọ́ọ̀ staff ti ṣe introduction wa ẹni tí ẹ̀ sọ̀rọ̀ tó wọlé dé ní ibi tí máa sọ̀rọ̀ tí yẹn lọ tẹ́lẹ̀ gbé máì fún wọn kàn sọ̀rọ̀ kàtìtì ká ní sítan ṣùgbọ́n igi ńlá ni agbára lọ́nà kò ní owó náà sẹ́ni bẹ́ẹ̀ ṣe ní pé wọ́n ṣe fún yín ìṣe small body nù bọ́ọ̀dì big engine bọ́ọ̀dì big engine ẹni nígbà tí wọ́n máa introduce mi lẹ́ẹ̀kan wọ́n ní ilé pàṣẹ àwọn ọ̀la ọlọ́run lọ́la yes because tó bá dáhùn ó ṣe é ṣe pé nǹkan wá sí ní tí mo gbé wá lórí
tí ó bá já wọn wọn lè má sì ní ààfin ọdẹ wọn lónìí because wholeheartedly wọ́n sọ pé ọ̀nà ìbọ̀dún sí chief of staff olúwa àgbà pé kábíyèsí ìbá ti láwọn méjèèjì ẹ̀sìn níbi ọ̀tẹ̀ bá fẹ́ òṣìṣẹ́ ìlé tí ẹ bá ti rí wọn kò sí kọ̀tẹ́ gbé kalẹ̀ wọn à ṣiṣẹ́ lórí àgbà náà ń bẹ̀rẹ̀ àwọn náà ní báyìí lọ́yìn ayé tẹ́lí àpágún ní ọmọ ọdún mo lè fi wé o of course because ẹni tó ń ṣe fún yàn tó máa sọ fún yín pé kíní ọ̀rẹ́ pé mo fẹ́ pé lọ jẹ́ náà ó máa jú ìbẹ̀ máa ṣe èyí tẹ́lẹ̀ náà máa ṣe jẹ́ ìwé èèyàn bẹ́ẹ̀ and òsì ẹgbẹ́ wà ọ̀gá wa gidi ni ó máa wá yín wá sílé tó bá rí yóò máa pè yín ìwé èèyàn bẹ́ẹ̀ so gbogbo ìtẹ́ sọ lẹ́ẹ̀kan yẹn kì í ṣe tuntun fún àwa yes kì í ṣe tuntun màá kàn ọ̀rọ̀ àdáni díẹ̀ because àwọn ṣe máa sọ ó ti pẹ́ tó ti ń sọ fún mi pé Sunday Igboho ọ̀rẹ́ mi ni Sunday Igboho èèyàn mi ni èmi náà ṣáà ń pè opportunity máa wá lọ́jọ́ kan tí èmi náà máa ní àǹfààní láti ṣe kí ni láti mọ Sunday Igboho mo dẹ̀ mọ̀ pé fún wọn èmi náà ṣe kí ni èmi náà ṣe mọ̀ ní lọ́jọ́ ni lágbára náà àjọṣe wọn ní bàjẹ́ gbogbo ibi tí ẹ̀yìn náà ṣe pípé lè dà ní ilẹ̀ káàárọ̀ òjìlè ọ̀nà àwọn àbáyé ṣe àwọn àrùn yín lọ́wọ́ àwọn tẹ̀ ń kó jẹ́ káàkiri lágbára náà wọn ní kọ́ ìmọ̀ sí wọn wọn ní kọ́ ẹ̀yìn náà sí wọn ẹjọ́ àbẹ̀yìn ni pé ẹ ṣe ń ṣe tó túbà tó túṣe ọ̀nà àwọn àgbàdo àdókòwò lọ́wọ́ yìí gidigidi fún brọ́dà mi ọ̀nà ìlú bí adélẹ́yìn ẹ bá ń gbé ojú gómìnà àwọn èèyàn mọ̀ bí táwọn pẹ̀lú gómìnà ibi tí wọ́n fi sí ọ̀nà ìjìnà wọ́n máa ń sọ kankan wọ́n ti sọ lójú ìlú ìgbé ẹ̀ta ni àwọn ọlọ́mọ bóyá wọ́n ṣòro ti gómìnà and ṣẹ́rí mo gbọ́ bàtà nílẹ̀ látọjọ́ tí mo ti mọ apánu ní ìgbọ́lẹ̀ mi wípé ẹ̀jẹ̀ ká ìjọ lọ síbẹ̀ láti ẹ̀jọ̀ ṣe tó wà no bọ́lá wọn ṣe dá ló ṣe wọn because inú wọn báyìí ló ṣe is open to everybody. That is the reason why we jẹ́ pé kábíyèsí òun fún wọn ṣe rí àwọn náà fún kábíyèsí ṣe bàbá ní ọmọ kábíyèsí true money yes years back true money and ìwé èèyàn bẹ́ẹ̀ náà jẹ́ ọ̀rẹ́ pé ẹjọ́ kò sílẹ̀ ẹ̀rọ ń bọ̀ bẹ́ẹ̀ lọ lẹ́nìkan lórí náà bá ṣe jọ débẹ̀ náà làbá ṣe jọ wọlé wọ́n kàn tó bá wọn kàn fẹ́ sọ ń bẹ̀ á ní àwọn èèyàn rí èèyàn kì í wọ́n látara wọn sà ọ̀gá ẹ̀ ti ṣe àyẹ̀wò ọlọ́run kọ́tẹ́sì ipò tẹ́ ń lọ yìí tí gbogbo àìjọ ń wò yìí ẹ̀ máa débẹ̀ dára sára fẹ́. ẹni kí ẹ tó máa ń gbé kàmá ń dìde bọ̀ sí sọ́lẹ̀ ẹ̀ máa wà lẹ̀ kàmá yà lẹ̀ kábí sàlàyé lọ thank you very much. Papa special adviser on political matters. Today is vying for the position of House of Assembly again. Really, rẹ́pù lè fọ́n ṣe. Let's ọ̀gá ní ìjọba àjọṣe bẹ̀rẹ̀ ẹ̀kùn yẹn ìràṣì ìpínlẹ̀ ṣe ọ̀dà àwọn èèyàn mílíọ̀nù a máa ìjọ parí ìjọba wa di bẹ́ẹ̀ lágbára ọlọ́run coming 2027 June wọ́n máa búra fún wọn as House of Assembly member and not only House of Assembly member we are very looking forward for something bigger ọlọ́run akẹ́ṣẹ́ rẹ̀ fún gbogbo ìṣàrà ilé lóko lẹ́yìn odi ìyọ́nlé òrìṣà ìyàwó ọ̀gbìn ìṣàrà di ọkọ̀ oṣù ànàkọ́ ajé ọ̀gbìn mo kí ẹ̀pẹ́ fún wa ẹ̀sìn yín àjòkó pẹ̀lú àwọn náà kẹ̀lé ẹ̀ níwẹ̀ ìkẹ́ má rí wa mo kí olóyè Sunday Igboho, and I want to thank God for your life. Mo fi ọlá tí mo fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tó fún ilẹ̀ Yorùbá to have somebody like you. Àwọn ìlú ibòmíì wọ́n ní irú yín tán ní wọ́n wà lẹ́wọ̀n, but ọmọọba kì í jagun bí ẹrú.
ìyẹn bọ́n ṣe béèyàn ṣe máa ń ja ìjà ìgbára fáwọn èèyàn ẹ̀ òun lè gbé ìgbésẹ̀ rẹ̀ ókè ọ̀hún èèyàn ní ànígbà kí Fúlàní kó máa tẹ̀ wá mọ́lẹ̀ anyhow ànígbà kí ogun tí ò tógun kó máa borí wa instead ẹ jẹ́ ká kóra àjọ torí ọmọ ilé ló ń ṣe kí ni òun ló ń ṣe lé àjòjì ò lè mọ ibi tán sí òkú afọ́jú sí èèyàn ò lè wá láti ilẹ̀ Haúsá kó aṣọ ọlọ́pàá mi báyìí kó mọ àwọn criminals tó wà ó kò máa try ni in fact lọ́wọ́ criminal lọ́gọ́ ló ti máa bèrè pé criminal yẹn kọ́ ṣùgbọ́n ètò tẹ́ gbé sílẹ̀ yìí ètò tó máa fọ́ ilẹ̀ Yorùbá mọ́ pátápátá ni ètò kan ṣo tó máa complement state police tí bàbá Tinubu tán agitate fún ni ẹ̀ tí méjèèjì bá súnmọ́ra wọn Nigerian police kàn máa complement ẹ̀ wọ́n kàn máa fún documentation ló máa wà wípé bóyá tí ẹ̀yìn bá tún mú yàn tí state police náà ti fara hàn documentation ní Nigerian police kàn máa ní pé ó kẹ́ wá ṣe fingerprint so that tán wá dá irú ọ̀rọ̀ yẹn ní Kaduna wọ́n á mọ̀ pé tán lágbájá ẹ̀ ó ti ṣe kíní ẹ̀ ní Ogun State ẹ̀ bó dẹ̀ wà nílùú òyìnbó náà ni ọlọ́pàá tó mú yàn ní local ní city ó yàtọ̀ sí ti state náà ó yàtọ̀ sí èyí tó máa mú yàn ní federal highway ọlọ́pàá òkè ń pọ̀ jù bọ̀ èyí tí olóyè Sunday Igboho mú wáyé èyí gangan ló wúlò fún àwa jù. And agbẹnimáfọ̀ bí ìgbà tí ó pè yàn rárá ni kó jẹ́ ti ń láwèsì. Ní ìgbà tí wọ́n kó ọmọ skul ní Ìbàdàn gbogbo Nàìjíríà kì í ṣe Yorùbá nìkan we're looking forward to you. We're looking forward to you that the only person tó lè assist tó lè save ọmọ yìí because kò sí ṣọ́ọ̀ṣì tán ti kí fi ń gbàdúrà kò sí mọ́ṣáláṣí tán ti kí ń yan Sakai pé kàn ọmọ yìí kó dé láàrú nígbà tí wọ́n dẹ̀ rí pé ẹ̀yin wá náwó sókè pé ẹ̀ lọ wá wọn rí àdúrà tí yín nìkan gbogbo ayédè gbà àdúrà ayédè gbà lórí ọmọ ayédè dé láyọ̀ mi ò mọ̀ bóyá lùsì ọ̀hún náà bọ́ ìsìn o torí oyè ọmọ tẹ́wà bá kó lọ síta òun ló máa kó padà sílé ẹ̀mí sọnù ájú ẹ̀ ṣe inú mi dùn wípé ní iṣẹ́ gbogbo ọba lẹ́wọ̀n lè kí wọ́n pé ẹ̀yà ní ọ̀dọ̀ dẹmọ ọ̀fíṣà kábíyèsí o ń ṣe iye pé ń ṣe ló wú mi lórí nìkan ó yẹ kí n mọ̀ ẹ́ pé ó ti ṣe é ṣe nìkan ọ̀sẹ̀ bí wọ́n ṣe rìn láti Ilé Ifẹ̀ òun lẹ ṣe rìn Adéyẹmọ ló wá láti Ifẹ̀ tó wá jọba ń bí. Kò dẹ̀ sí wọ́n máa ṣòrìṣà lódò lẹ́yìn làbẹ́ kábíyèsí. So ojú ẹlẹ́tàn Sátidé tó máa dá Jímọ̀ òun láti máa mọ̀. Congratulations sir. Ó ṣòwò pé kíríta bẹ̀rẹ̀ yìí kí lórúkọ ẹ̀ lọ? Irú ẹkùn. It has been ordained by God. Ipe ó máa ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ ṣe máa rìn lè yìí because tí wọ́n bá rìn bó ṣe rìn ó lè má rìn bó ṣe yẹ kó rìn wọ́n ti rìn bó ṣe yẹ kẹ́ rìn sí gbogbo àdúrà tí kábíyèsí bá ṣe lé ní àmọ́ yín ní kẹrun mérò ní kẹrun mérò ẹ̀bọ̀dé wà káàkiri o ṣé wọ́n pé ẹni tó ra búrẹ́dì bọ̀ fún bàbá ẹ̀ ó máa lọ́rẹ̀ ètò gbá bàbá ẹ̀ létí náà ó máa lọ́rẹ̀ bẹ́ẹ̀ ni èyí tí èèyàn ti ra búrẹ́dì bọ̀ fún bàbá ẹ̀ tó ń ṣàdúrà fún ètò gbá bàbá ẹ̀ létí náà lọ́wọ́ máa gbọ́ pé ọmọ ẹ̀ jẹ́ wọlé ẹ̀kọ́ máa ní pé ṣé ọmọ kan tí bàbá ẹ̀ ṣe ẹ̀bọ̀dé máa wà ibi tí ọ̀rọ̀ Yorùbá tó burú sí nìyẹn
ẹ̀bọ̀dé máa wà kí ló ń ṣe táwa náà ò lè ṣe. bọ́tẹ̀ tí èèyàn ò bá fi hàn ọmọ ìyá ẹ̀ ọmọ bàbá ẹ̀ ò ní bẹ̀rù ẹ̀ o. àwọn ẹlẹ́bọ̀dé tó bá wà láàrin wa ẹ máa dáko fún wọn náà. ẹ dáko fún wọn because tí ẹ̀rù bá bà wọ́n á ṣe kọjá ibi tá a rò. ọ̀rọ̀ Akíntọ́lá àtàwùlọ́wọ̀ ìṣe ni Akíntọ́lá fi bí sílẹ̀ tó lọ ń gbìmọ̀ pẹ̀lú àwọn Haúsá ó pẹ̀lú nǹkan tó bàjọba ẹgbẹ́ ọ̀ àní ṣe ká má rí irú ẹ̀ ọlọ́run ní jẹ́ kó kún wọn borí sí ọ gbogbo agbára tẹ́ni lọ́lọ́run bá fún yín agbára Elédùmarè ẹ máa ń jìnnà sí wa kẹ máa súnmọ́ bàbá ọmọ àwọn túbọ̀ fún aládùúrà sí àti àtìlẹ́yìn ní ibi àwọn adúró tì yàn lágbára lọ ẹ ṣe gan sir. ẹ ṣe àpàdé ẹṣọ mi yẹ ìyàwó ètò kò sígbà náà tó bá sọ̀rọ̀ a máa ń bá òní pé àmọ́ ìpè kò sí nǹkan tó wúwọ́ láti ẹnu wọn nǹkan rere ní bẹ́ẹ̀ ṣùgbọ́n gidi tẹ̀lé máa ń jáde láti ẹnu ìbọn agbára ọlọ́pàá ní fún wọn ní ọdún ẹ ṣe máa fi àkókò yìí tó bá ti ṣáà ní ìmọ̀ ọ̀tá fẹ́ sọ. Ẹ ṣe máa fi àkókò yìí àmì bíi máìkì fún bàbá wa kábíyèsí àlàyé di ọdún ọ̀fíṣàl di ọ̀tẹ̀tẹ̀ di church òòṣà àti gbogbo ìṣe ara ń sìn kábíyèsí bàbá. Kábíyèsí o. mo kí ṣìgbẹ́ Sunday Ìgbòho mo kí ọ̀nàrẹ́bù bí ìyàdílẹ̀ mo lè kí gbogbo àwọn ọmọlẹ́yìn Sunday Ìgbòho lẹ́jà lẹ́yìn ọ̀gá yẹn ó ṣe ń kó yín jẹ káàkiri àpò ìdálẹ́ o gbogbo ọmọ tí wọ́n fẹ́ ọlọ́run lọ́dọ̀ rẹ̀ tó fún yín nígbà tí wọ́n pè mí mi ò sí ilé ìwọ̀n l'Àbújá mo lè promise ìpìlẹ̀ pé màá dúró àwọn wà mí nínú ilé láti rí Sunday Igboho. Kí ni díẹ̀ ni pé security mi kí mi ṣeré. Kábíyèsí o. Mi ò fi anything about the security ṣeré. Wọ́n ti ṣe coronation fún mi gan ni mo ti dá ìṣàrà security task force sílẹ̀. Wọ́n á fi Ramoni Ọbálẹ́yìn àti ẹ̀ẹ́dùn. Ìgbà tó ní rẹ̀fún náà bọ̀, wọ́n ní ṣìbí security ni I will wait for him. Kábíyèsí o. I will give him the support. All the support that he gave. Kábíyèsí o. Tó bá wo bí ọlọ́run ṣe create ìṣàrà lórí boundary pẹ̀lú Ọ̀yọ́ state. And in the sixth largest city in Ogun State and the headquarters of Remo North local government. Ó easy káwọn èèyàn wọlé láti orí express síbi but àwa náà àfi ìgbà àkọ́kọ́ tó lálẹ́ bá ṣe ń lo ọlọ́pàá à ń lo military à ń lo army à ń lo local security. Pẹ̀lú tí ìjẹ́ ìdásílẹ̀ yìí ìlú ẹ̀gbọ́n ìbẹ̀rẹ̀ lórí Sunday Igboho agbóòrò mọ́ ẹ lọ́wọ́ agbóòrò mọ́ ẹ lọ́wọ́ kò ní kóra mọ́ ẹ lọ́wọ́ kò dẹ̀ ní dàrú mọ́ ẹ lọ́wọ́ gbogbo ohun tó fẹ́ bàjẹ́ ọlọ́run ló padà ayọ̀ dànù ayọ̀ dànù ayọ̀ṣe fún ẹ tára bá sún ló máa kárí ayé ni gbogbo ohun tó bá dá ọ lórí ìrẹ̀kùn yìí wàlá ó máa ń la kí n bí lè gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ló máa mọ̀ ẹ́ àwọn máa pèrè lọ́dún àwọn máa pèrè lọ́sàn ó ti bẹ̀rẹ̀ Sunday àṣeṣe fún ẹ kò ní dàrú mọ́ ẹ lọ́wọ́ nítorí nǹkan tó bẹ̀rẹ̀ yìí kò ń ṣe mọ́ kékeré àwọn ńlá ni ó ti yẹ ẹ gan ó kọ̀ sí pé ó ti mọ bí tọ́lọ́ fẹ́ navigate ẹ gbà but ibi tó dára lọ́lọ́ máa gbé ẹ gbà ní ìlú wa ń sè ní Ìṣàrà wọ́n ti sọ fún mi
immediately wọ́n ti mọ̀ pé ok unit kan máa wà ní ìṣàrà yìí kábíyèsí bàbá. ẹni tó máa ṣe unit commander kan àwọn ọmọ sílẹ̀ fúnra rẹ̀ ẹni tó máa ṣe unit commander tó máa coordinator of ìwé ẹ̀kọ́ ní ìṣàrà ìmì fún àmì ọdẹ wọn ni wọ́n mú sílẹ̀. Kábíyèsí o. Gbogbo nǹkan tó yẹ kẹ́yìn náà ṣe ní ọ̀dọ̀ tí nítorí àti rẹ́dì láti gbárùkù tiẹ̀ láti jẹ́ kí iṣẹ́ jáde lọ́dọ̀ tí láti máa sọ́pọ̀tì wọn láti gbé wọn dúró kẹ́yìn náà ṣe gbogbo ẹ̀ náà lágbára lọ́wọ́ gbogbo ẹ̀ ló máa yọrí sí rere gbogbo ọ̀n tó fẹ́ tiẹ̀ látòkè látòrí Prince Abiodun látòrí President Tinubu aṣáájú Jagaba gbogbo ọmọ tó ń fẹ́ tẹ̀ kò ní bàjẹ́ lára ẹ̀ gbogbo ọmọ tí aṣáájú ti ń gbà tiẹ̀ tó fi ń fẹ́ tiẹ̀ tó fi ń fẹ́ràn ẹ̀ tó fi ń lọ́wọ́ sí gbogbo ọkọ tó ń ṣe kò ní bàjẹ́ wọn lọ́wọ́ àti ọ̀dọ̀ gómìnà wa Prince Dàpọ̀ Abiodun MFR àríyìn àti Dàpọ̀ àríyìn onídàrú gbogbo ọ̀kan tí ọ̀hún náà fẹ́ gẹ́gẹ́ bí gómìnà wa ìkọ̀ tó ń wojú ẹ̀ lọ́ọ̀kan ọlọ́run lóògbàrẹ̀ agbègbè gómìnà wa lágbára ọlọ́run lóògbàrẹ̀ èyí náà tó jẹ́ alákòóso ìwé ẹ̀kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà àárín pẹ̀lú ìjọba onídàrú lágbára ọlọ́run ìjọba máa gba tiẹ̀ ní tèmi tán polo náà sọ ní Niger Delta tí a ju títọ́ polo lọ ẹsẹ̀ máa gbòòrò akálù aṣọ òdìrí kúmọ̀ ẹlẹ́nu ó ìmọ̀ ẹ̀rí fún ẹ̀yẹ.